Ẹ jẹ́ kí wa kú dédé àkókò yìí ká tún ṣe àwọn àgbéyẹ̀wò àwọn kókó inú ìròyìn eléyìí tó jẹ́ gbòógì lára àwọn ìròyìn tó bá ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa tòní jáde ní ọjọ́ kẹtàdínlógún oṣù tá a wà nínú rẹ̀ yìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọdún 2024. Gẹ́gẹ́ bí àkọ́rí ìròyìn kan ló gbé jáde nínú ìwé ìròyìn Punch wípé àwọn agbésùmọ̀mí Fúlàní tó jẹ́ ajínigbé tí wọ́n na pápá bora lọ́jọ́ kìíní àná náà lọ́mà padà wádìí àgékù ejò tí wàá ń ṣòro bí agbọ́n báyìí o. Níbi ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn ni wọ́n sọ pé wọ́n ṣe ìkọlù sí agbègbè kan tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan o. Ìyẹn ò wá tó wọn ní agbègbè Sẹ̀rábò níjọba ìbílẹ̀ Bókòsì ní ìpínlẹ̀ Plateau ni wọ́n máa tún ṣe ìkọlù sí wọn tí wọ́n tún gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní bí ọjọ́ àìkú Sunday ìyún ìjẹta yìí ní ọwọ́ àṣálẹ́ mọ́júmọ́ ọjọ́ ajé àná yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀, wọ́n máa sọ pé ní ìlú Jọ́ọ̀sì gangan náà ni eléyìí máa ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe ìkọlù sí àwọn tí wọ́n tún jẹ́ bí ọ̀dọ́langba inú abúlé ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ níbì kan bíi aago méje àṣálẹ́ sí aago méje ààbọ̀ àṣálẹ́ kó tó di wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún náà na pápá bora pẹ̀lú ọ̀kadà alùpùpù wọn. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ ìdàgbàsókè níjọba ìbílẹ̀ Bókòsì ọ̀hún náà nínú àtẹ̀jáde tó fi léde ó ní ìkọlù yìí náà ló mà tún jẹ́ ìkọlù tuntun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ajé Monday ní kò pẹ́ yìí. Wọ́n tún ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé àgékù ejò àwọn Fúlàní agbésùmọ̀mí yìí mà ti ń ṣòro bí agbọ́n báyìí o bí wọ́n tún wá ṣe ìkọlù sí wọn o. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ bíi ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n pe orúkọ wọn ní Civil Rights Realization and Advancement Network ni wọ́n máa ti kọ ìwé ìpẹ́jọ́ sí ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí bí wọ́n ṣe mú ẹjọ́ àwọn ọlọ́pàá kí wọ́n lọ́ọ́ fi sùn gíwọ́ ọlọ́pàá wọn nítorí pé ó ń déwájú ó ń dẹjọ́ ń dẹ̀yìn ó ń dasọ̀ kó bá mọ́ dìjà. Báyìí ni wọ́n sọ wípé àwọn ọlọ́pàá ni wọ́n ń ṣe bí òtítọ́ sí àwọn tí wọ́n jẹ́ bí afurasí márùn kan èyí tí wọ́n rọ́wọ́ tó ní ìpínlẹ̀ Enugu. Kódà wọ́n ní wọ́n yìnbọn lù wọ́n ní kókósẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ìpẹ́jọ́ ọ̀hún náà, ẹni tó bọwọ́ lu ìwé ìpẹ́jọ́ yìí tó sì jẹ́ ààrẹ fún ẹgbẹ́ tí ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí Olú Ọmọ́táyọ̀ nínú ìwé ìpẹ́jọ́ tí wọ́n kọ ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n sọ pé wọ́n mú àwọn afurasí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní agbègbè tí wọ́n pè ní Mpẹ́fù ní ìjọba ìbílẹ̀ Àríwá Nkanu ní ìpínlẹ̀ Enugu. Àwọn afurasí tí wọ́n rọ́wọ́ tó ọ̀hún náà ni wọ́n pe orúkọ wọn ní Sunday Nwobodo, Onyeka Nnaji, Nnamdi Gabriel, Nwesi Ngwechi àti Nnamani. Òun náà ni wọ́n máa rọ́wọ́ tó. Ni wọ́n sọ pé àwọn márààrún yìí ló jẹ́ bí iṣẹ́ fìjìláńtì ni wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n ti rí nǹkan pàtó tí wọ́n fi mú wọn, ṣùgbọ́n ọwọ́ ìjìyà tí wọ́n fi ń jẹ wọ́n pọ̀. Nínú ìwé tí wọ́n wá kọ sí gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n sọ pé bóyá o kí wọ́n tú wọn lẹ̀ tàbí kí wọ́n kúkú gbé wọn lọ ilé ẹjọ́ nítorí pátápátá ńlá àfọ́jú kùnbọ̀kùnbọ̀ báyìí náà ládẹ́tẹ̀ ojú àfọ́tán ìjà náà ní ń dálẹ̀ o kó bá máa dájà lẹ́hùn náà ni wọ́n ṣe tètè pè gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé àwọn arákùnrin wọ̀nyí ni wọ́n rọ́wọ́ tó ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí títí di ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí tí wọ́n sì ṣe nǹkan kan sí wọn o. Ní ìpínlẹ̀ Ògùn ó máa dà bẹ́ẹ̀ ní wípé Yorùbá náà báyìí náà ni ọ̀tá Yorùbá o. Àṣírí àwọn kan eléyìí tí wọ́n lọ́ni lọ́wọ́ gbà ní ìpínlẹ̀ Ògùn lórí àwọn afárá kan lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ bíi ọlọ́kọ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn. Àṣírí wọn náà ló ti tú sí ọwọ́ àwọn amòòkùnṣèkà
tó tún wá tú sí ọwọ́ àwọn tó jẹ́ akọ̀ròyìn bí wọ́n ṣe gbé ìròyìn ọ̀hún náà jáde nínú ìwé ìròyìn Punch lónìí yìí. Wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé wọ́n á máa dọ́gbọ́n fi ọ̀rọ̀ bojú wípé bí àwọn jẹ́ bí ẹni tí ń já tíkẹ́ẹ̀tì fún ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba àpapọ̀ tí kò sì rí bẹ́ẹ̀ bó ti ń wò ó mọ́. Àṣírí àwọn náà ló tú ní ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí lórí fọ́nrán fídíò kan eléyìí tí wọ́n gbé jáde látọwọ́ ẹni tí ó lùgbàdì wọn lọ́jọ́ kìíní àná lẹ́yìn ìgbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí rẹ̀ náà ni wọ́n máa padà rí o ìpè àwọn èèyàn ni wọ́n ń gbéṣẹ́ láabi ọ̀hún náà jáde lórí afárá gígùn tí wọ́n pè ní Long Bridge tó wà ní agbègbè Kárà ní ìtòsí pápákọ̀ Berger ní